أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Mo bẹ̀ Ọlọ́run fúnra mi, mo bẹ̀ Ọlọ́run fẹ́yìn náà tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi nínú ọkùnrin obìnrin tá a jọ ń jọmọ lẹ́yìn Ànábì Muhammad, tá a jọ ń wá yọ́nú Ọlọ́run, tá a ń wá foríjìn rẹ̀, tá a jọ fẹ́ bọ́lọ́run pàdé dáadáa wípé àlàáfíà Ọlọ́run àti kẹ́rẹ̀ àti gẹ̀rẹ̀ kó bá dúdú wa gbé, kó bá wa tọmọtọmọ, kó bá wa tòbítòbí, kó bá wa tàwọn ará ilé wa. Jímọ̀ àlùbáríkà tọ́lọ́run wa ní oṣojú wa lénìí tó bá wa nínú Islam yìí kọjọ́ kó má fi ṣòpin ìtàkì nínú Islam, kó jẹ́ kíkọ́pọ̀ bẹ́ẹ̀ nínú ìmánì àti ihsan. Jàmáà mùsùlùmí, ẹ ti máa rántí pé lẹ́kọ̀ọ̀kan báyìí la máa mú wá sí etí gbọ́ ara wa ní ìdákúrekú àwọn orúkọ Ọlọ́run ọba, a máa ṣàlàyé ẹ̀ fúnra wa. Kí ni ìtumọ̀ eléyìí nínú orúkọ tọ́lọ́run ọba ń jẹ́? Nítorí ká lè mọ Ọlọ́run, ká lè gbọ́ yé, a lè rí sin tá a bá mọ̀. Ló fi jẹ́ pé nínú èyí tó tóbi jù nínú àzíkìrì tẹ́rú lè ṣe láyé, òun ni kó mú kan nínú orúkọ Ọlọ́run kan máa rántí ẹ̀. Àwọn èèyàn máa complain pé lórí ìrun àwọn èèyàn bí concentrate. Nínú solution táwọn àfáà onítẹ́rbíyà tí wọ́n ti fún wa láti tipẹ́tipẹ́ ni pé rákà kan mú kan nínú orúkọ Ọlọ́run máa digest ẹ̀. Tó bá dé rákà kejì tún mú kan nínú orúkọ Ọlọ́run máa digest ẹ̀. Yóò lè jẹ́ orí bí maintain focus rẹ̀ lórí ìrun. Ọlọ́run ló ní wadhkur isma rabbika bukratan wa asila. Máa rántí orúkọ Ọlọ́run ọba rẹ̀ torí bí tọ́lọ́run ṣàlàyé ara ẹ̀ sí níbi àwọn orúkọ tí ń jẹ́ náà. Mo fẹ́ mọ Ọlọ́run, ta lọ́lọ́run. Ìbéèrè yẹn ń lékún sí i ni bí ayé tún ṣe ń dàgbà sí bí ta lọ́lọ́run. Ọlọ́run àlàyé rẹ̀ ní ń bẹ nínú àwọn orúkọ tí ń jẹ́ àtàwọn ìròyìn ẹ̀ láfi mọ́ mú wálẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Sabbih isma rabbikal a'la. Máa ṣàfọ̀mọ́ orúkọ Ọlọ́run ọba rẹ̀ tó ga jù. Èyí tá a mú wálé ní an-nur, ìmọ́lẹ̀ nínú orúkọ Ọlọ́run ló wà. Kì í ṣe ọba onímọ́lẹ̀ o, ìmọ́lẹ̀ gẹ́gẹ́. Yóò wá jẹ́ kẹ́lòmíì máa rò pé ẹdún náà o, ìṣọ́lọ́ ní gbogbo ìmọ́lẹ̀ tá à ń tàn yìí ni. Àbí tá a bá tiẹ̀ fẹ́ ronú kan bò lọ́lọ́run rí. Ṣá máa wá imagine pé ẹnìkan tó jẹ́ kìkìdá ìmọ́lẹ̀ ní jọlọ́run tó wà ní párátàrí. Ẹ pé kí ni záàtù rẹ̀, ìmọ́lẹ̀ gẹ́gẹ́ záàtù rẹ̀. Rárá o, má ṣe gbọ́yé. Ọlọ́run pèrè ní an-nur nínú al-Qur'an. Ànábì sallallahu alaihi wasallam pè bẹ́ẹ̀ nínú àwọn ahadith tọ́lá láàfíà. Ọlọ́run ní Allahu nuru samawati wal ard. Ọlọ́run ní ìmọ́lẹ̀ sánmà, Ọlọ́run ní ìmọ́lẹ̀ ilẹ̀. Ibi tó ti béèrè lọ́wọ́ ara rẹ̀ tó bá fẹ́ gbọ́tùmọ̀ ẹ̀ yìí, tó bá gbọ́tùmọ̀ rẹ̀ yìí tán lọ́wọ́ àbí ara rẹ̀ pé kí lè tọ́lọ́run wá ń jẹ́ orúkọ rẹ̀. Tó bá gbọ́ ẹ̀ yìí tán lọ́wọ́ àmọ́ bó ló ṣe máa relate pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ orúkọ rẹ̀ tí ń jẹ́ an-nur. Kí ni ìtumọ̀ ìmọ́lẹ̀? Ìmọ́lẹ̀ ní nǹkan tí ń ṣiṣẹ́ ìríran fún wa. In tó jẹ́ àdá nǹkan tó dáa àti tí ò dáa mọ̀. In tó jẹ́ àdá bí tọ́nà wà mọ̀, òun ni ìmọ́lẹ̀. Tá a bá ti rí òǹgbẹ rẹ̀ ọmọ ẹgbẹ́ wa, a máa ṣọ́ra sí i. Alémọ̀lì dìde ń gbà mí, ẹrú ọmọ bàwá pé nítorí pé agbóúnjẹ kan síbẹ̀ yẹn ká má bàa tẹ̀ mọ́lẹ̀, wọ́n ti múná lọ. A máa wá rí ti ìmọ́lẹ̀ ká tó lè yíra padà. A máa gbẹ̀ngbẹ̀ mọ́lẹ̀. Òǹgbẹ mọ́lẹ̀ máa gbẹ omi ènìyàn ju òǹgbẹ oúnjẹ lọ. Ju òǹgbẹ omi lọ. Nígbà tó bá bára rẹ̀ nínú òkùnkùn, àtòkùnkùn ayé pẹ̀lú òkùnkùn ẹ̀sìn, àtòkùnkùn ayé pé ìmú ni ká wá gbà báyìí. Kí ni kí n wá ṣe báyìí? Ó tiẹ̀ ti dàrú mọ́ mi lọ́wọ́, ẹ dákun ẹ fún mi mọ̀ràn. Lágbájá tún ní kí n ṣe báyìí, tàmọ̀dó ní mọ̀ ṣe bẹ́ẹ̀. Òkùnkùn ni. Òkùnkùn ọmọ ṣe yẹn nígbà tó fẹ́ márì. Ń pè ṣe ní ṣìgbé, ṣe ní ṣìfẹ́. Kí má bàa gbé egun eléegun. Bó ti dùn láàárọ̀ yìí, ṣé yóò sì dùn dọ́jú alẹ́ bẹ́ẹ̀? Inú òkùnkùn la wà. Òkùnkùn ẹ̀sìn ó máa dà wá láàmú. Àfáà yìí lọ́tọ̀, àfáà yìí ní ọ̀tọ̀, ìwọ ni ká ṣe ń bẹ́ẹ̀. Ẹ gbọ́ ṣé tó bá dijọ́ àlùkìyámọ̀, ẹ gbọ́ sáfù wo ló yẹ ká tò sí? Òkùnkùn ẹ̀sìn náà ń bẹ. Gbogbo ń tá wa ń ṣe pátápátá bí gbogbo ó ṣe máa lókùnkùn nínú àfẹ́ni Ọlọ́run bá tan ìmọ́lẹ̀ rẹ̀ fún. Lọ́lọ́run fi ń jẹ́ an-nur. Òun ni tí ń jẹ́ àríran, ẹni tí ń ṣiṣẹ́ ìríran, ẹni tí ń ṣiṣẹ́ ìfi nǹkan hàn. Iṣẹ́ tí ìmọ́lẹ̀ ń ṣe, Ọlọ́run máa ń ṣerú ẹ̀ tí ń jẹ́ an-nur. Iṣẹ́ tí ìmọ́lẹ̀ táwa náà mọ̀ láyé ń bí ń ṣe, Ọlọ́run ní máa ṣerú iṣẹ́ báwọn. Iṣẹ́ Ọlọ́run ní ìmọ́lẹ̀. Iṣẹ́ ni tí ń jẹ́ ìròyìn fọ́lọ́run tó wá dorúkọ. Nípé Ọlọ́run ní fi ní mọ̀nà hidaya, àbí Ọlọ́run ní júwe nǹkan fún ni ká lè rí ní tó ti pamọ́ tẹ́lẹ̀, ẹni tó fi ń tọ́ pamọ́ hàn wá, ẹni tó ṣàlàyé ń tó rú wa lójú, ọ̀rọ̀ ni an-nur, ìmọ́lẹ̀. Nítorí ìmọ́lẹ̀ tá a bá ti tàn gbogbo ń tó ṣókùnkùn mọ́lẹ̀, a mọ̀ bí ọ̀nà wà yàtọ̀ síbi tí kì í ṣọ̀nà, a mọ̀ ń tọ́ da yàtọ̀ sí tí ò da, a mọ̀ bí tó yẹ ká gbà yàtọ̀ síbi tí ò yẹ ká gbà. Gbogbo ẹni tọ́lọ́run bá ti fún mọ́lẹ̀ yẹn yóò máa wà nínú òkùnkùn.
ó lè kẹ́kọ̀ọ́ kó kàwé, ó lè kẹ́kọ̀ọ́ kó kéwú bẹ́ẹ̀ kò ní sí ìmọ́lẹ̀ ńbẹ̀. Kí ni ń jẹ́ ìmọ́lẹ̀? Ìmọ̀nà látọ̀dọ̀ Ọlọ́run, ká mọ̀ ń tó yẹ láti ṣe, ká mọ̀ ń tó yẹ láti sọ, ká mọ̀ ń tó yẹ láti gbàgbọ́. lọ́lọ́run fi pèrè ní Allahu nuru samawati wal ard. Èmi ní ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀, èmi ní ń ṣiṣẹ́ ọ̀nà mọ̀ ní sánmọ̀ àti lérí ilẹ̀, fara sánmọ̀ àti fara alẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ gbé eré ilẹ̀, tẹ́ ẹ fẹ́ mọ̀ tẹ́ ẹ ṣe ń bẹ̀, tẹ́ ẹ ní ṣì gbé, èmi ní tọ̀ yín níka, èmi ní tọ̀ yín sọ́nà. Wa ni mathalu nurihi kamishkatin fiha misbah. Ẹ jẹ́ ń júwe ìmọ́lẹ̀ mi fún yín, torí tẹ́ bá wọ́n ń da pé ìmọ́lẹ̀ bò abẹ́lómi sí gbọ́ nígbà tó ká àdìsí Isra wal Miraj lápèjúwe ń pọ́n ní nurun anna yura. Ìmọ́lẹ̀ lọ́lọ́run ọba kó wá ṣe bí zátù Ọlọ́run ọba gẹ́gẹ́ ní ìmọ́lẹ̀. Àbí hijabuhu nur tó wà nù hadithi kí wọ́n ní gàgá Ọlọ́run ọba òun ní ìmọ́lẹ̀. Á ṣe pé àbí ìmọ́lẹ̀ gẹ́gẹ́ ní jọ́lọ́run ni. Ọlọ́run ọba lọ́ba àmọ́lẹ̀, òun ní ṣiṣẹ́ ìmọ́lẹ̀, òun ní túmọ̀ ẹ̀. Nítorí ọmọ bẹ́ẹ̀ ni pé mathalu nurihi, àpèjúwe ìmọ́lẹ̀ Ọlọ́run ọba kamishkatin, ó dàbí bí agbátùpà sí, fiha misbah, tátùpà ń bẹ́ẹ̀, ilé ìmọ́lẹ̀ tátùpà ń bẹ́ẹ̀. Al-misbahu fi zujaja, àtùpà yẹn náà akọ́va rẹ̀ pẹ̀lú dígí, pẹ̀lú glasses, àgbé sínú bí láńtà tó lẹ́yìn, ẹ̀yìn láńtà, fi zujaja, ń bẹ nínú zujaja glasses. Az-zujajatu ka'annaha kawkabun durri. Glass yẹn fún rẹ̀ náà mọ́, ó wá dàbí ìràwọ̀ tí ìràwọ̀ yẹn ń taná, tí ń kọ́ mọ̀nàmọ̀nà. Yuqadu min shajaratin mubaraka. Misbahu tá à ń sọ yìí, fìtílà tá à ń sọ yìí, tí ń mú ìmọ́lẹ̀ wá. Epo tí wọ́n ń dà sí nínú wá láti inú igi alálùbáríkà kan. Zaitunatin, igi tán pè ní igi zaitun. La sharqiyatin wala gharbiyya, òrùn ọmọ lámójú. Bẹ́ẹ̀ tún ni ìyà òrùn ọ̀jẹ́ lájẹjù. Igi yẹn dá, igi yẹn tọ́. Òun wá ní mú epo tó dá wá, epo rẹ̀ náà lálàáfíà, kìí ṣe epo tẹ́ fi tán jẹnẹrétọ̀ débi kan tí ó kú máa yín lérí. Epo gidi ni. Yakadu zaytuha yudhi, epo tí wọ́n mú jáde látara igi yẹn gan fún rẹ̀ ó fẹ́ lè dáná tán. Walau lam tamsashu náà, kódà láì tí ìṣáná sí. Nurun ala nur. Ẹ wá rí i pé ìmọ́lẹ̀ ń ran ara wọn lọ́wọ́. Ẹ rí i pé gbogbo tá a fi pèlò láńtà tá a tàn yìí, ìmọ́lẹ̀ tá a tàn yìí, fìtílà tá a tàn yìí, gbogbo tó pèlò rẹ̀ pátápátá best quality ni nínú material. Wáyà tá a fi faná dáa, bọ́ọ̀bù dáa, jẹnẹrétọ̀ dáa, gbogbo tó pèlò rẹ̀ náà dáa, switch náà wà òkè, àwa tàn, ẹ̀mí tiwa náà balẹ̀ bí yes, iná la tàn yìí. Kì í ṣe jẹnẹrétọ̀ táwọn ní kí wá ló ṣe bátìrì rẹ̀ báyìí, jẹ́ àbí ká mọ̀ ní wọ́n ṣe ń pè torchlight yìí, kò mẹ́ran lọ́bẹ̀, kò mẹ́ran ní sàásùn. A kàn mọ̀ pé half current níná yìí, ó tàn àmọ́ kò ṣe nǹkan kan, ẹ lè fi ríran, ẹ lè fi kàwé. Ìmọ́lẹ̀ Ọlọ́run bíi ti bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run wá júwe pé ní tèmi ń pè ní ìmọ́lẹ̀ tí ń sọ fún yín, òun ni pé ìmọ́lẹ̀ tí gbogbo orin iṣẹ́ pé sí lára. Nurun ala nur, ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ tí ń rara wọn lọ́wọ́. Yahdillahu li nurihi man yasha, amẹ́ni tí ń bá fẹ́ ni mọ́ fún ọ. Mo kí wọ́ọ̀ràn, nǹkan ẹ̀rọ yẹn bá ti kí wọ́ọ̀ gbọdọ̀ nímọ́lẹ̀, kò sí gbọdọ̀ mbẹ́. Ẹni tí ń bá fún mọ fẹ́ ni, ẹni tí ń bá fẹ́ ni mọ́ fún. Ìyẹn kàwé débẹ̀, ìyẹn gbọ́n débẹ̀, ìyẹn lè jẹ́ professor kọ́mọ nímọ́lẹ̀ nínú làákàyè, nínú ìgbésí ayé rẹ̀. Ọlọ́run lẹ́ni tó bá fún, tí ń bá fẹ́ ni mọ́ fún nímọ́lẹ̀. Wa yadribu Allahu al-amthala lin-nasi wallahu bi kulli shay'in alim. Kanu afa Islam, Imam Ibn Ashur, òun ló ṣàlàyé fún wa pé n tí ń jẹ́ ìmọ́lẹ̀ an-nur tọ́lọ́run sọ yìí, òun ni ma'rifatul haqq, ká mọ òdodo, ala ma huwa alayhi, kọ́ dẹ̀ dáàmà bó ṣe rí gẹ́lẹ́, kọ́ mọ òdodo ọ̀nà pé eléyìí ló dá, eléyìí ni ò dá, eléyìí ló yẹ, eléyìí ni ò yẹ. Ìwọ tọ́lọ́run bá fún bẹ́ẹ̀, ìtàn pé mọ́ lẹ́nu. Kì í ṣe ń pé kójúmọ́ tàn káàkiri náà ń pè mọ́lẹ̀, kí ìmọ́lẹ̀ lómi ń lò, wọ́n ṣe bí wọ́n ní mọ́lẹ̀ lójú. N tí ń jẹ́ ìmọ́lẹ̀ ni pé ọmọ ń tọ́ yẹ, ọ̀dà tí ò yẹ mọ́. Ọlọ́run ṣàtọ́nà rẹ̀, Ọlọ́run ṣàkọ́mọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀. Wọ́n tí ò bá ti ṣàkọ́mọ̀ ẹ̀ṣẹ̀ Ọlọ́run lára rẹ̀, ìmọ́lẹ̀ ni ò sínú láìfù rẹ̀. Àṣìṣe rẹ̀ ọ̀pọ̀, ṣiṣẹ́. Ọ̀bọ̀ Ọlọ́run bó ti lérò, torí pé ó sì nǹkan di ọkàn gan pẹ̀lú. Òní ma'rifatul haqq, ká mọ̀ ń tọ́ yẹ àti ń tójú òdodo nínú ẹ̀sìn àti nínú ayé, kọ́ dá nǹkan mọ̀. Ala ma huwa alayhi, kó tó wá jẹ́ pé bó ṣe mọ̀ yẹn náà lórí gẹ́lẹ́. Torí gbà mí a mọ òdodo, bẹ̀t kò gbáṣe òdodo wọ̀ wá fún wa. Àwa ní mọ̀ ipò òun lòdodo, mọ́ mẹ́ni yìí àmọ́ mọ́kọ ẹ̀. Ìmọ̀ pẹ́yìn là ń sọ.
mo mọ̀ dáadáa ará àdúgbò mi ní ìmọ̀ pé òun lẹ́ ń pè ní lágbájá ṣe mọ̀ pé mọ̀ tòótọ́ bẹ́ẹ̀ kò mọ̀ wípé òun ni. So marifatul haq ká mọ̀ òdodo alama huwa alayhi ká mọ̀ ipò òun gangan ló yẹ ká tẹ̀lé ń pè òun gangan ní tí Ọlọ́run sọ. al-muktasaba min wahyillah kò sí bá a ṣe lè mọ̀ àfikọ́ jẹ́ sí pé láti inú wahyi Ọlọ́run revelation Ọlọ́run wa huwa al-Qur'an tó sì jẹ́ al-Qur'an òun ni ìmọ́lẹ̀ tọ́lọ́run fi ránṣẹ́ sí wa. Mọ gbígbé sí ayé rẹ yẹ̀wò pẹ̀lú al-Qur'an bó bá ṣe comply sí pẹ̀lú teaching sí Ọlọ́run ọba ní dédé ìmọ́lẹ̀ tí ń bẹ nínú ayé rẹ. Bó bá ṣe ṣépa commandment Ọlọ́run ọba sí teaching sí Ọlọ́run ọba sí bẹ́ẹ̀ ni òkùnkùn nínú ayé rẹ ṣe pọ̀ sí. Tó bá fẹ́ relate pẹ̀lú Ọlọ́run ọba tí ń jẹ́ núùrù dédé wo ló fẹ́ mi nínú ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ tán sọ yìí ṣe mi ní kì í ṣe pé mo lajú mo ríran o. Kì í ṣe pé mo lè dẹran mú lọ́bẹ̀ kódà mo lè bọ abẹ́rẹ́ aṣọ nínú òkùnkùn. Ìmọ́lẹ̀ kọ́ nìyẹn. In tí ń jẹ́ ìmọ́lẹ̀ ni wípé mo mọ̀ òdodo Ọlọ́run fún mi ní òdodo mọ̀ mo sì wà lérí rẹ̀ láti inú wáyé Ọlọ́run ọba tó fi ránṣẹ́ sí òjíṣẹ́ rẹ̀. Ayé ti ṣókùnkùn kọ́lọ́run tó fi Qur'an ránṣẹ́ ó ti dàrú ó ti dàpọ̀ ó dọwọ́rú ó dẹsẹ̀ rú kọ́lọ́run tó gba Ànábì Muhammad dìde. Àṣé mẹ́sẹ̀jì tọ́lọ́run fẹ́ràn Ànábì Muhammad yẹn ní jẹ́ ìmọ́lẹ̀ òun ló fi tan ọ̀nà fún wa wípé ibi ni ẹ gbà ẹ má gbà bí báyìí ni ẹ ṣe ẹ má ṣe báyìí. Olúwa bá lékè ọlá ó tún sọ ń bò mí fún wa nínú al-Qur'an pé wa man lam yaj'alillahu lahu nuran nínú suratu an-nur tá ń kábọ̀ náà ní ìtẹ̀síwájú rẹ̀ ó ní ẹni tí ń bá fún ní ìmọ́lẹ̀ fama lahu min nur kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ìyẹn lè kàwé débẹ̀ pé tó bá kàwé débi kan èrí rẹ̀ ó pè ẹ rí professor nínú àwọn àṣẹbọ ẹ rí doctor nínú àwọn olùbàyé jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ dáadáa tó lajú dáadáa sọ lajú ni ọ̀rọ̀ lajú kọ́ lélẹ́yìí kọ́ la ọkàn gangan là ń sọ yìí ìmọ́lẹ̀ tí máa ń sọ̀kalẹ̀ sínú ọkàn dédé kíw mélòó la kíkọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run á sì mọ́ bùn ẹlòmíì bí ṣe gbà lọ́wọ́ ẹlòmíì lẹ́yìn tó ti fún yàn tán a mọ́ pa switch rẹ̀ ó ní switch tán fi pa bẹ́ẹ̀ ni bá ṣe pa náà nú ilé tá a mọ́ tán Ọlọ́run gbà lọ́wọ́ àwọn mùnàfíkù tọ́lọ̀ ní wa tarakahum fi dhulumati la yubsirun dhahaba Allahu bi nurihim Ọlọ́run ní mo gba ìmọ́lẹ̀ wọn. Àmúnádé iná ọ̀tàn nínú ilé tiwọn àwọn náà wọ́n dà pé ayé ṣe tí iná tí ilé tiwa wà lókùnkùn wa tarakahum fi dhulumati la yubsirun mo fi wọ́n lẹ̀ nínú òkùnkùn wọn lè dánú rò wọ́n mọ̀ ṣe báwọn ọmọ táwọn ń ṣe ni wọ́n sì ní rójútu ara wọn tí wọ́n fi lọ bọ́lọ́ ọlọ́mọ ṣe wá bẹ́ẹ̀. Wọ́n ní àwọn nǹkan tí a wà dún ní mọ́ tá a bá ń fẹ́ ìmọ́lẹ̀ nínú ayé wa tá a lè máa ṣe ẹ jẹ́ n summarize sí mẹ́ta. Alákọ̀ọ́kọ́ òun ni ìbẹ̀rù Ọlọ́run ọba pẹ̀lú tẹ̀lé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ká pa méjèèjì pọ̀ sẹ́yọ kan pé tó bá fẹ́ kí ìmọ́lẹ̀ kó sọ̀kalẹ̀ sínú ayé rẹ̀ solution rẹ̀ tọ́lọ́run sọ fún wa ní al-Qur'an ó sọ fún àwọn ó dájú kọ àwọn ahlal kitab àwọn Kristẹni àtàwọn Júù ó ní ya ayyuhal ladhina amanu mo pè ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ tẹ́ ẹ pera yín ní olùgbàgbọ́ ẹlẹ́gbẹ́ Ọlọ́run ọba gbọ́ àmọ́ kò tí ì tó in tattaqullaha tẹ́ ẹ bá lè bẹ̀rù Ọlọ́run ọba àbí ya ayyuhal ladhina amanu taqullaha ẹ bẹ̀rù Ọlọ́run ọba wa aminu bi rasulihi ẹ sì ní láti gba Muhammadu yìí gbọ́. Ẹ̀mí ṣáà ti lá ànábì tèmi Jésù lèmi ń tẹ̀lé Ìsá mò ń tẹ̀lé kótó aminu bi rasulihi gba òjíṣẹ́ yìí gbọ́ tó ṣẹ̀ṣẹ̀ dé yìí yu'tikum kiflayni min rahmatihi tó bá lè ṣe bẹ́ẹ̀ mo rẹ́dì láti san ẹlẹ́san ìlọ́po nínú kẹ́yìn Ọlọ́run ọba. Ìlọ́po alákọ̀ọ́kọ́ ní pọ̀ tẹ̀lé Jésù ìlọ́po ẹlẹ́ẹ̀kejì ní pọ̀ nígbàgbọ́ nínú Muhammad ọ̀tẹ̀lé. Wa yaj'al lakum nura máa wá fi ìmọ́lẹ̀ sínú ayé rẹ̀ yẹni pé láì tẹ̀lé Muhammad láì tẹ̀lé súnà rẹ̀ àtẹ̀sìn tó mú wá ó lè ní ìmọ́lẹ̀ nínú ayé rẹ̀ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí. Gbogbo tó bá ti lòdì sí teachings Ànábì sallallahu alayhi wa sallam tó bá jẹ́ Ọlọ́run ló fẹ́ fi sìn ọmọ ìdààmú ọmọ ìdààbò ni ọmọ pòrì nínú òkùnkùn ni àfikọ́ tẹ̀lé Muhammad òun nìkan ló kù nílẹ̀kùn tá a ṣí tó já sọ́dọ̀ Ọlọ́run ọba láti jọ́ tọ́lọ́run ti gbé Muhammad dìde gbogbo lẹ̀kùn tó kù tọ́mi ènìyàn lè gbìyànjú àti já sọ́dọ̀ Ọlọ́run ọba wọn ti pa. The only entrance tó kù tó wà available òun ni Muhammad. In kuntum tuhibbuna Allah tó bá yẹ pé ń wá Ọlọ́run ẹ fẹ́ wá aláwárí fattabi'uni ẹni láti tẹ̀lé Muhammad yuhbibkumullah lọ́lọ́run fi lè fún yín látẹ̀ńṣàn lẹ̀kùn tó kù títí àtẹ́ǹdì sáwọn èèyàn lẹ̀kùn Muhammad. Alákọ̀ọ́kọ́ tí yẹn fi ní ìmọ́lẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì tó lè tún fi ní ìmọ́lẹ̀ tọ́lọ́run ó fi an-nur ìmọ́lẹ̀ tó péré wọn tí ó fi bá ọ lò
òun wá ní ittiba'u ridwanillah gbogbo nǹkan bá ní yọ Ọlọ́run ọba nínú ni kó máa tẹ̀lé òun ni kó máa tọpa Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'ani pé qad ja'akum minallahi nurun wa kitabun mubin àwọn tán gba tírà ṣáájú wa náà lọ́lọ́run tún dájú kọ ńbẹ̀ pé ìmọ́lẹ̀ ti dé wá bá yín lọ́dọ̀ Ọlọ́run ọba àmọ́ ó yahdi bihillahu man ittaba'a ridwanahu subulas salam àwọn tí ó wúlò fún àwọn tọ́lọ́run ó lo ìmọ́lẹ̀ yẹn fún tí ó máa fún ní ìmọ́lẹ̀ yẹn tí ó máa wúlò fún wa man ittaba'a ridwanahu àwọn tán bá ń tọpa bí tí ìyọ́nú Ọlọ́run ọba wà káàkiri àwọn yẹn ni ìmọ́lẹ̀ yẹn ó wúlò fún yín máa fọ̀nà mọ́ wọn yín máa gáìdì wọn tí ìmọ́lẹ̀ tí ìbẹ̀rù Ọlọ́run bá ti wà lára rẹ̀ tó yẹ pé ìyọ́nú Ọlọ́run ọba ló ń fàárọ̀ rẹ̀ àtọ̀sán rẹ̀ wá ẹ̀sìn rẹ̀ náà máa dà sí àkọ́mọ̀ ṣe ọmọ wà ń bẹ̀ kódà láì ké tó nǹkan ó ti mọ rò pé bí ó ṣe jẹ́ ni tán bá padà bí àwọn àfọ mímọ́ ibi tó rò pé yóò jẹun náà ni ó padà máa jẹ́ ìmọ̀ nìyẹn yóò máa navigate ìrìn àjò rẹ̀ torí ìmọ́lẹ̀ ti wà lára rẹ̀ Ọlọ́run ní yahdi bihillahu man ittaba'a ridwanahu subulas salam ìmọ́lẹ̀ yẹn ní máa fi ṣe ìmọ̀nà fún gbogbo ẹni tí ń bá ń wá ìyọ́nú Ọlọ́run ọba àfáà wa ìkànnà àfáà gba Islam tí wọ́n pè ní Fakhruddin Razi ó ní man kana matlubuhu min talabid din àwọn tọ́lọ́run sọ ń bí òun làwọn tó bá jẹ́ sí pé in tán wá nínú ẹ̀sìn gẹ́gẹ́ pé mo fẹ́ sin lọ́hùn mo fẹ́ lọ kéwú in tọ́ka aláyà àbí tó jẹ́ lógún tó jẹ́ ọmọ ẹ̀ ti torí ẹ̀ kéwú kátírà ṣe research wọn ni ittiba'u din wọ́n fẹ́ tẹ̀lẹ́sìn alladhi yartadihi Allah èyí tọ́lọ́run ọba yọ́nú sí gẹ́gẹ́ tọ́lọ́run fẹ́ gẹ́gẹ́ ní wá èwo gẹ́gẹ́ lọ́lọ́run fẹ́ èwo gẹ́gẹ́ ní ọ̀yọ́ Ọlọ́run nú èwo ni best òun làwọn tọ́lọ́run sọ ń bí o pé àwọn tẹ́ pé ittaba'a ridwanahu ń tọpa yọ́nú Ọlọ́run káàkiri pé èwo lọ́lọ́run like jù èwo lọ́lọ́run yọ́nú sí jù èwo lọ́lọ́run fẹ́ jù amma man kana matlubuhu min dinihi àmọ́ tó bá yẹ sí pé ń tí ń wá nínú ẹ̀sìn tiẹ̀ wá àti tó fẹ́ gbọ́ tíra tó fẹ́ ká knowledge tó fẹ́ ní òun ni pé takrira ma alifahu in tó ti bá sábà kéwú tí ó sọ fún wọn pé continue ńlọ wá kìí ṣe èwo lólójọ́ Ọlọ́run ọba èwo lọ́lọ́run fẹ́ jù kọ́ lọ́jọ́ ológun èwo ni ó ṣe déédéé tèmi ti ń ṣe lọ yìí tí ó sọ fún mi pé kí n continue tí ò ní sọ fún mi pé bí n ṣe ń ṣe yìí ọ̀dà tó bá yẹ pé ńlọ wá wà náà ṣàà àbí n tó ti dàgbà àlẹ́ yìí lélẹ́rí wà akhadahu min aslafihi àbí n tó bá lọ́wọ́ àwọn bàbá rẹ̀ yáà báwọn àgbàlagbà ṣe ń ṣe náà láàmú ṣe kéwú tó bá support yẹn ni ẹ kí fún wa ma'a tarki an-nadhari láì wẹ́rì wal istidlali láì ní pàtó ìgbésẹ̀lé faman kana kadhalika ẹni ọ̀rọ̀ rẹ̀ bá rí bẹ́ẹ̀ fahuwa ghayru muttabi'in ridwana kò sínú ẹni tí ń wá yọ́nú Ọlọ́run ọba tí ń tọpa àti yọ́nú àti rí yọ́nú Ọlọ́run ọba fabitali irú ẹni bẹ́ẹ̀ kò ní tọ́ sínú rù tọ́lọ́run sọ pé yahdi bihillahu man ittaba'a ridwanahu subulas salam ìmọ́lẹ̀ yẹn ò sí fẹ́ni tí ń bá ń lo fẹ́nu ìmọ́lẹ̀ yẹn wà fẹ́ni tójú rẹ̀ lẹ̀ fòdodo ń pín bolo òdodo ń lọ ẹ̀dì mi lójú bí òdodo bá gbé mi lọ máa tẹ̀lé àwọn qualities yìí ní wà lára ẹni tọ́lọ́run fi mọ́lẹ̀ bá lò ẹlẹ́ẹ̀kẹta tó parí gbogbo ẹ̀ òun wá ní ká ṣàdúà ní gbogbo ìgbà ká mọ bẹ́lọ́n kó fún wa ní ìmọ́lẹ̀ kọ́ dẹ̀ mọ́ gbà lọ́wọ́ wa ànábì ṣàdúà rẹ̀ o bó ṣe jẹ́ pé òun gẹ́gẹ́ àtọ́lọ́run láàmọ́lẹ̀ pé faman kana maytan fa ahyaynahu wa ja'alna lahu nuran afún ní ìmọ́lẹ̀ yamshi bihi fin nas tí fi ń ṣayé rẹ̀ ànábì náà fún rẹ̀ náà yóò tún máa wá sọ fọ́lọ́run pé Allahumma ij'al fi qalbi nuran Ọlọ́run fi ìmọ́lẹ̀ sínú ọkàn mi وفي لساني نورا في سري عهامي وفي سمعي نورا في سنو etí gbọ́ mi وفي بصري نورا في sójú mi tí n fi ríran وعن يميني نورا وعن شمالي نورا وفي أمامي نورا ومن خلفي نورا ومن فوقي نورا ومن تحتي نورا النبي وما بلون ملك واجعل لي نورا fún mi ní ìmọ́lẹ̀ Ọlọ́run fún mi ní ìmọ́lẹ̀ Ọlọ́run fún mi ní ìmọ́lẹ̀ Ọlọ́run ìmọ́lẹ̀ tí ń fi ṣayé ìmọ́lẹ̀ tí ń fi ṣẹ̀sìn àdúrà ńlá ni o ọdọdọ já ní ẹnu wa ìyẹn tí máa wà nù mọ́lẹ̀ tí wọ́n pa náà mọ́ lórí lójijì tí ó wà nù òkùnkùn watarakahum fi zulumati la yubsirun ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim ẹ má gbàgbé láti tètè lọ jímọ̀ ẹ jẹ́ akírun jímọ̀ ká ṣe salatu tó pọ̀ fún Ànábì ọlọ́njẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.